olóore ò mọ̀ gbọ́dọ̀ jẹ̀bi oore. Mo ń kí yín káàbọ̀ ní gbogbo bí tẹ́ ẹ ti ń gbọ́ mi àti bí tẹ́ ẹ ti ń wò mí lórí ìkànnì aláyọ̀, ìkànnì ìdùnnú Yorùbá Gbayì TV káàkiri àgbálá ayé. Ẹ máa bá ń pín káàkiri ilé, ẹ máa pín káàkiri oko, ẹ bá ń ṣíà ẹ̀ torí tí mo tún mú wálé ní tí ó jọ ṣe wá ní àǹfààní ńlá ni. Ìjọ wá dáa kí olóore kú sípò òkà. A máa ń sọ pé àwọn tó lówó, àwọn tó lọ́lá, àwọn tí Ọlọ́run ti dẹlẹ̀ fún, wọn ì fẹ́ ṣàánú mọ́. Tá a bá tún wá ráwọn tó dìde gẹ́gẹ́ bí aláàánú, ṣó tún wá yẹ ká tún máa wá nǹkan ìpalára fún wọn? Ṣó yẹ ká máa wá ẹ̀sùn fún wọn? Ibẹ̀ ni mò ń lọ lẹ́ni o. Mò ń kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ìkànnì Yorùbá Gbayì TV. Adédòkun Adébáyọ̀ Bèyú pírẹsẹ̀ntà bàbá kéré ìjápọ̀ bàbá tó lo bọ́dì dá. Èmi tó ti sígbó tí mò ń tira mi sójú ọ̀nà, ọkùnrin mẹ́ta àti bíntín, èmi tí mo gbénu lé tí mò ń dẹ́rù bára mi. Ẹ kú dédé àsìkò ilé ẹ̀kan sí. Ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Agbala Gabriel àti ọ̀gbẹ́ni Muyideen. Ọ̀rọ̀ yìí wá bẹ̀rẹ̀ sí ní di iṣu atayanyan, ó wá di egbìnrin ọ̀tẹ̀. Bá a ṣe ń gbà kan nìkan ń rú. Níbo là ń lọ gbogbo àwọn ọmọ Yorùbá? Ẹ sì mọ̀ pé ìtawà máa ń sọ lórí ìkànnì ni pé bí àlàáfíà ó ṣe jọba nílẹ̀ wa Yorùbá àti lórílẹ̀‐èdè Nàìjíríà káàkiri gbogbo èèyàn, tí ò ní sí ẹlẹ́yàmẹ̀yà, tí ò ní sí ẹlẹ́sìnjẹ̀sìn, òun la máa ń tàn mọ́lẹ̀ sí lórí ìkànnì Yorùbá Gbayì TV. Ẹ máa bá ń ṣíà program yìí o, kẹ́ẹ̀dẹ̀ máa bá mi subscribe síbẹ̀. Ìdí tẹ́ fi ṣíà ẹ̀ ni pé àwọn kan wà tí wọ́n nílò ọ̀rọ̀ yìí, àwọn ibì kan wà tá a fẹ́ kí ọ̀rọ̀ yìí dé. Tẹ́ ẹ bá ṣíà ẹ̀ ló lè débẹ̀ o, ṣùgbọ́n tẹ́ ẹ bá wò ó, tẹ́ ẹ bá ṣíà ẹ̀ kò ní ran ẹlòmíì lọ́wọ́, kò dẹ̀ ní débi tá a fẹ́ kó dé. Lẹ́nu kò pẹ́ yìí ni ọ̀gbẹ́ni Muyideen lọ sí ilé ìtajà tí àwọn ènìyàn tí wọ́n pawọ́ pọ̀ tí wọ́n dá owó láti ṣí fún arákùnrin. La gbọ́ pé ó lọ kó àwọn ẹrù tó wà ńbẹ̀ tó sì mú àwọn agbófinró lọ́wọ́. Ṣé bí ó ṣe máa lọ rèé gbogbo èèyàn? Ṣé tí arákùnrin Agbala Gabriel yìí tó bá ti rírúfẹ́ èèyàn bẹ́ẹ̀, ǹjẹ́ kò ní rántí nǹkan tí Muyideen ti fojú ẹ̀ rí láti ṣèraró fún oore? Ṣèbáwọn bàbá wa sọ pé oore lóore máa ń wọ́tọ̀. Kí ló dé tí oore ò wá wọ́tọ̀ oore mọ́ tó wá jẹ́ pé oore fẹ́ ṣílẹ̀kùn ibi ni? Pàápàá jùlọ gbogbo àwa èèyàn tó jẹ́ pé ìdí ìbàjẹ́ la máa ń wà. Àìfẹ́ kí nǹkan tòrò rárá, tó yẹ pé ìdí ìbàjẹ́ yẹn làwa ti wò pé a lè ti máa ṣayọ̀. Kó jẹ́ pé dídí ìbàjẹ́ yẹn làwa ti wò pé àwọn èèyàn lè ti pa abẹ́ ẹ̀ mọ̀ wá. Kí ló dé ọmọ Yorùbá? Ẹ jẹ́ á ronú. Àwọn tó mú ọ̀gbẹ́ni Muyideen sọ́dọ̀ yìí, wọ́n lè yanjú ọ̀rọ̀ yìí. Kí wá ló dé tó fi jẹ́ pé ní gbogbo ọjọ́, ní gbogbo ìgbà ni wọ́n ń sọ̀rọ̀ kò bákùngbé sí arákùnrin Agbala Gabriel? Níbo là ń lọ gbogbo àwọn ọmọ Yorùbá tó dẹ̀ jẹ́ pé èdè kan náà la jọ ń sọ lẹ́nu? Pásítọ̀ Adémọ́lá Amúsàn, bá a bá wò ó, wọ́n ń ṣe áńgẹ́lì o, ẹlẹ́ran ara ni wọ́n. Ẹlẹ́ran ara ni wọ́n. Ẹlẹ́ran ara ò sì lè wà kó mọ̀ ní àléébù àbí kó mọ̀ ní àṣìṣe. Nígbà tí ọ̀rọ̀ yìí kọ́kọ́ ṣẹlẹ̀, gẹ́gẹ́ bíi pé Agbala Gabriel a máa na ọ̀gbẹ́ni Muyideen, tí àwọn èèyàn dẹ̀ jáde pé kò yẹ kó rí bẹ́ẹ̀, ní pásítọ̀ Adémọ́lá Amúsàn ló ti jáde ló ti wá bẹ gbogbo èèyàn láti jẹ́ kí àforíjì ń wáyé ní apá abẹ pé àṣìṣe ni. Tá a bá dẹ̀ ní ká wò ó, arákùnrin yìí kìí ṣe áńgẹ́lì, ṣùgbọ́n lẹ́yìn ọ̀rọ̀ yìí la tún rí pé ọ̀rọ̀ yìí túbọ̀ ń jà rìnrìn káàkiri pé ó ṣe máa nà, ó ṣe máa ṣe
tó bá jẹ́ pé ibẹ̀ ni àwọn èèyàn ń rí mú gẹ́gẹ́ bí àléébù Àgbàlá Gabriel láti máa kọjú ìjà sí olóore. Kí ló dé àwa ọmọ Yorùbá? Ẹ jẹ́ á ronú. Kò yẹ kó máa bá báyìí lọ. Ó yẹ kí ọ̀rọ̀ yìí kó ti ní ojútùú láti ìgbà yìí wá. Kí egbéregbé kégbé sì regbè. A ti wá ń pe ọ̀rọ̀ yìí lówè, ó ti wá láàárọ̀ nú. Ó ti wá di pé ọ̀rọ̀ yìí ti fẹ́ máa dá ìjà ìsìn lẹ̀. Àwọn àfáà wọn ti ń sọ̀rọ̀ sí àwọn àfáà tó tẹ́wọ́ gba Muyideen nígbà tó fi kúrò ní ọ̀dọ̀ Àgbàlá Gabriel. Tó jẹ́ pé a tún rí pé àwọn àfáà yìí ni wọ́n ran Muyideen lọ́wọ́ láti competition against Àgbàlá Gabriel láti fi ẹ̀sùn kàn án lórí pé ó tẹ ẹ̀tọ́ ọmọnìyàn lójúmọ́lẹ̀. Ṣé báyìí ló ṣe yẹ kó máa lọ ṣá? Ṣé ká wá ojútùú sí ọ̀rọ̀ yìí kí ọ̀rọ̀ yìí kó jẹ rodò kó lọ mú mi? Ó ti wá di pé àwọn aláàfáà ti ń kojú ara wọn, wọ́n ti ń sọ̀rọ̀ kò bá kùn gbé sí ara wọn. Àwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì ti ń kojú ẹlẹ́sìn Mùsùlùmí wípé aláìmoore ni ẹlẹ́sìn Mùsùlùmí. Àwọn ẹlẹ́sìn Mùsùlùmí náà ti ń dá padà pé ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì ń fìyà jẹ ọmọ ẹlẹ́sìn àwọn tó dẹ̀ jẹ́ pé wọ́n rí nígbà tí arákùnrin Àgbàlá Gabriel yìí tó lọ mú nígbà tí ó fi wà ní ibi tó wà lọ́hùn káyé tó mọ̀. Pàápàá jùlọ arábìnrin kan sọ̀rọ̀ ní kò pẹ́ yìí wípé òun láǹfààní àti bá ìyá tó bí ọ̀gbẹ́ni Muyideen sọ̀rọ̀ wípé ìyá yìí dẹ̀ sọ fóun pé òun ò ní nǹkan kan tí ò dá sí Àgbàlá Gabriel o, orí oore ńlá ló ṣe fóun. Tá a bá ní ká wò ó, Àgbàlá Gabriel ló sọ Muyideen di ẹni tí ayé mọ̀ lẹ́nìí wípé àmọ́ ẹnìkan tó ń jẹ́ Muyideen Àgbàlá Gabriel ni. Ṣé nítorí pé ó ti wá ṣoore fún yìí ṣó wá ní kò ní ṣàṣìṣe ni? Ọlọ́run nìkan ni èé ṣàṣìṣe. Kẹ́ ẹ máa wá wò ó, gbogbo àwọn tó ń sọ̀rọ̀ kò bá kùn gbé sí Àgbàlá Gabriel àbí àwọn tó ń pọ̀n lẹ́yìn Muyideen yìí, tó bá jẹ́ pé àwọn nírúfẹ́ nǹkan báyìí ṣẹlẹ̀ sí, ṣe mọ̀ pé wọ́n lè bẹ́ orí Muyideen dànù wípé a bá wíńdì nǹkan lálàkọ̀kọ́ kó mọ̀ ṣe mọ́, àfi sínú àwẹ̀ kò ṣe mọ́ fún bí oṣù mélòó kan, ó tún gbé gbá ẹ̀ àtúbáwí àtúnfi sínú àwẹ̀, ó tún délẹ̀ kẹta wọ́n tún bá nídìí nǹkan yìí. Tó bá jẹ́ pé ẹlòmíì nínú àwọn tó ń sọ̀rọ̀ kò bá kùn gbé àbí àwọn tó wà lẹ́yìn Muyideen yìí láti mú kó máa kọjú ágan sí ẹni tó ṣèrànwọ́ fún, tó bá jẹ́ pé irú wọn ni ó ṣeé ṣe kán ṣe jù bẹ́ẹ̀ lọ o. Tó wá jẹ́ pé nídìí àṣìṣe Àgbàlá Gabriel lẹ dúró sí. A tún wá gbọ́ tí arábìnrin sọ pé òun láǹfààní àti bá ìyá tó bí ọ̀gbẹ́ni Muyideen sọ̀rọ̀ pé Àgbàlá Gabriel ò ṣe òun o, ẹni tó bí ọmọ nù, pé Àgbàlá Gabriel ṣoore fún òun torí òun gan ò láǹfààní àti rí Muyideen, torí òun ló jẹ́ kí òun tún padà rí ọmọ òun. Bákan náà òun ló sọ ọmọ òun Muyideen di èèyàn tí àwọn èèyàn mọ̀ lẹ́nu wípé òun ò ní nǹkan kan, pé Àgbàlá Gabriel ò ṣe òun, ìyẹn ìyá tó bí ọmọ sáyé. Kí wá làwa wá fẹ́ gbà? Gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi, kí la fẹ́ gbà nínú ìbàjẹ́ nìkan? Ìyàwó ọ̀gbẹ́ni Muyideen ó tún sọ pé ọ̀pọ̀ ọgbà ni ìyàwó ọ̀gbẹ́ni Muyideen máa ń pe ìyá ẹ̀, gẹ́gẹ́ bí ohun tí arábìnrin sọ pé ìyá Muyideen sọ fún un pé ọ̀pọ̀ ọgbà ni ìyàwó Muyideen máa ń pe òun wípé ọmọ yìí ó ń mọtí, wọ́n dẹ̀ ti bá wí lọ́pọ̀ ọgbà, ó sì ń ta bàbá àjẹ̀bú. Ó ní ìyá Muyideen máa sọ fún òun pé kóun má dáná fún un. Ìyá Muyideen gangan ló máa sọ fún òun pé kóun máa fẹjọ́ rẹ̀ sùn Àgbàlá Gabriel, gẹ́gẹ́ bí ohun tí a gbọ́ látẹnu arábìnrin tó fojú kan ìyá Muyideen. Kí wá la wá fẹ́ gbà nínú ká dúró ká gọ sí apá kan, ká wò pé nípa ṣíṣubú ẹnìkan làwa fi lè jẹ́ èèyàn? Ọ̀rọ̀ ọmọràn mi rèé tún fún tòní o, fún gbogbo àwa ọmọ káàárọ̀ òjíire. Ẹ jẹ́ ká jáwọ́ lápọ̀ tí ó yọ̀, ká gbómi ìlà kaná, ká má dúró ní dúró ìṣubú ẹnìkejì.
kò ní jù báyìí lọ fún sáà àtàsìkò yìí. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di, ọwọ́ tẹ́ fi ń ṣíà program yìí ọwọ́ àwọn ò ní di tẹ́ mọ̀ náwó lé lórí. Ẹ dákun mo bẹ̀ wá, ẹ bá ń ṣíà program yìí kó lè débi tá a fẹ́ kó dé, torí kílẹ̀ Yorùbá lè wà lálàáfíà òun làwa wà fún. Adédòkun Adébáyọ̀ Bèyú pírẹsẹ̀ntà yín ló ń kí yín pé ó dìgbà kan náà, ó dàbọ̀. Yorùbá Gbayì TV ẹ máa share ẹ kẹ́dẹ̀ máa subscribe síbẹ̀ toró gbayì púpọ̀.